pray people living around Dangote refinery. If you are living around that side, please pray. I see attack. Let them survey that land with security. I will not come and lie to you here. It's what the Spirit says. I will say, let them survey that land with security. If you are living around that side, if you are living in LATI, also, if you are living in Ajaepe, if you are living in IKORODU, be at alert in Lagos State. I will not say more than that. If you are also living in MUSHIN, be at alert. If you are living in Ikoyi, be at alert. Pray and let your security be tight. Now, once it's 12 o'clock today, there's a message given to us. If it's raining, where mo kíwa mo kíwa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí, orúkọ tèmi ò yí padà rárá. Yèyé dára kòwé kó òun lèmi ń jẹ́. Quick one, òun lẹ ti gbọ́ prophecy yìí o. Wọ́n ní situation tó fẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà bí àti ẹ̀sọ́ gan bí wọ́n ní ìwọ gan mọ̀ wípé nǹkan kan ló máa gbẹ̀yìn máa dómi nìṣó. Tó bá fọkàn tán tó ń fọkàn bá bí situation Nigeria bó ṣe ń lọ, wàá mọ̀ wípé nǹkan kan ló máa gbẹ̀yìn ẹ̀. Ìlẹ̀kẹ̀ má já síta, ìlẹ̀kẹ̀ má já sílé, ibì kan ni ìlẹ̀kẹ̀ yá padà já sí. By the time tí ìlẹ̀kẹ̀ yẹn bá máa já, ajá kutukutu, ajá pátápátá, ajá kò ní pé mọ́ ni. Àbí kò yé wa báyìí, ajá kò ní pé mọ́. Now, ẹ̀yin tí ẹ̀ ń gbé ní area Dangote ní Lagos State, area Dangote refinery, ṣé mọ̀ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta ni wọ́n part of the refinery ó gbaná. Mo bí náà ṣe débẹ̀ o, wọn ò mọ àwọn tó sọná síbẹ̀. Àbí kò yé yín, ó kàn gbaná náà ni kẹ́ò. Ó jóná gan ni o, ó jóná gan ni. Bàbá wa nínú Olúwa ẹ wá sọ fún wa ń sìn pé gbogbo àwa tá bá ń gbé ní area abẹ yẹn ká get ready, security alert. Ipe kẹ́ ẹ wà at alert at any time ní anything lè ṣẹlẹ̀. Wọ́n máa ju àdó olóró ní area abẹ yẹn. Àwọn tó ń gbé ní Lekki, MUSHIN àti gbogbo ibi tí bàbá sọ, ẹ jọ̀ọ́ ẹ bá mi pass information ẹ̀. Ìdí ni wípé má sọ wípé irọ́ ni o. Mi ò wá ṣe fídíò yìí láti kó ẹ lọ́kàn sókè. Prevention is better than cure. Fún àwọn tí fídíò mi bá yé. Àbí kò yé yín, àkíyèsí kí nǹkan burúkú má ṣẹlẹ̀ ká ṣẹ̀ṣẹ̀ máa sáré kiri. Ó lè mi máa like láti ṣe. So kì í ṣe pé láti fún ẹni information kó káyà sókè. Ìdí nìyẹn tó ṣe ní láti bá mi pass fídíò yìí sí gbogbo ibi tó bá yẹ kó pass sí kájọ save life àwọn èèyàn wa. Tó bá sọ wípé irọ́ ni, tó ń dẹ́jà tó sọ pé kinní kan. Lẹ́nu ọjọ́ mẹ́ta, was it not last week? Àbí last 2 weeks? But of recent náà ni kò tí ì pẹ́ rárá. Wọ́n ju àdó olóró ní Borno. Obìnrin òun ló sì ju àdó olóró. Bí wọ́n ṣe sọ, ó gbé ọmọ pọ̀ sẹ́yìn, ó sì wọnú ọjà. Ó sì mú kinní yẹn, ó fà já mọ́ra ẹ̀ lára. Òun náà bá lọ àtọmọ. Ṣùgbọ́n ǹjẹ́ o mọyé àwọn èèyàn tó kú? More than 30 people ni ẹ̀mí wọn lọ sí láàrin ọjà. Ìdí nìyẹn tó ṣe ní láti mú gbogbo kinní ibẹ̀ ni wípé irọ́ ni. Ṣé o dẹ̀ rí the way tí náà ti ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́? Power tussle, gbogbo ẹ̀ dojúrú. Ṣé o rí gbogbo àwọn leaders wọn àti elders wọn, ẹnu wọn ò gún mọ́, wọ́n ti pín yẹ́lẹyẹ̀lẹ. Anything ló lè ṣẹlẹ̀ ní Nàìjíríà. Àwọn tí wọ́n dẹ̀ wà against bàbá Tinubu, àwọn ni wọ́n pọ̀ jù tó já sí wípé risk wípé wọ́n ń bọ̀ fún wa ní ilẹ̀ Yorùbá ó high gan. Wọ́n ń bọ̀ fún wa ní ilẹ̀ Yorùbá, kò yẹ kí ṣẹ̀ṣẹ̀ tó máa sọ yẹn fún ẹ. Ẹ̀yin ni kẹ́ protect ara yín. Tó bá délẹ̀ tán, ọlọ́mọ ò mọmọ mọ́, ọlọ́kọ ò mọkọ, aláyẹ ò máa ya, oníkálùkù á máa dúra ẹ̀ ni. Ó ti ṣẹlẹ̀ ní Borno, àdẹ̀mọ́ ibi tó kù tó ti fẹ́ ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ adẹ̀ ń gbọ́ fìrìnfìrìn wípé àwọn tó ń pè ní jihadist, wọ́n náà ti wà ní Kútọ́nù. Wọ́n gba Kútọ́nù wọ ilẹ̀ Nàìjíríà.
àwọn àṣírí kan oríṣiríṣi ń ṣẹlẹ̀ ṣùgbọ́n gọ́fìmẹ̀ntì ò fàyè gbà láti pé kí àwọn media house ní Nàìjíríà kí wọ́n pariwo síta torí kí ẹ má kán má bàa kó yín lọ́kọ̀ sókè àbí káyà má máa já yín àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn bọ̀ ọ̀nà tó yẹ kí wọ́n gbà kí wọ́n fi information síta so that ẹ lè wà wíẹ̀ ẹ lè mọ bẹ́ ṣe máa protect ara yín. Nigeria government kept quiet ìgbà tó jẹ́ wípé ẹ̀mí àwọn èèyàn ò jọ wọ́n lójú kò sí nǹkan tó kàn wọ́n ẹni tó bá ti kú ó ti kú waste ló bọ́ sí lọ́dọ̀ wọn má jẹ́ kán waste ẹ̀ má jẹ́ kí ẹ̀mí tiẹ̀ bọ́ sí waste. That's number 4. Number 5. Children of God should continue to pray for mercy. That God should protect the land, especially in Yoruba land now. Please send this message. They are planning something. It's going to be rampant. If you are the leaders, governor in Yoruba land, I'm begging you, ensure the forces, because it will affect your family, even the governors. Ensure that that region, Yoruba region, is being protected. Let the armed forces be alert and at alert. I repeat, Yoruba region. I've told you about North, South. The South. Mo fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Ẹ̀yin kábíyèsí wa àtìgbà tẹ́ ti ṣe last security summit. A gbọ́ nǹkan kan mọ́. All well and good oríṣiríṣi story là ń gbọ́ káàkiri wípé bàbá Tinubu sọ fún yín pé kẹ́ má ṣe mọ́ tèmi ò lè believe láíláí. Tèmi ò lè believe láíláí torí nǹkan tẹ́ ṣe yẹn kò sí nǹkan tó bá dì ńbẹ̀ kò sí region tí ò kì í ṣe tiẹ̀. South East ń ṣe South South ń ṣe South West ń ṣe kò sí nǹkan má jà gbọ́ àbí nǹkan má jà ṣe mọ́ kankan bẹ́ẹ̀. Ṣùgbọ́n o ipe bóyá ká continue láti máa ṣe níta gbangba. Tó bá sọ wípé okay àwọn kọ́kọ́ wà it has to be underground or behind the closed door okay. Ìdí nìyẹn tí mo ṣe ń fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin kábíyèsí ẹ̀yin governors ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ká dẹ̀jà lórí prophecy yìí o. Ẹ má jẹ́ ká fẹ̀mí àwọn èèyàn wa ẹ má jẹ́ á fi wéwu. Wọ́n ní wàhálà fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá a ní ìwọ gan fúnra lára láì tí ẹ jẹ́ prophecy ṣé ìwọ gan ò rí ni ipe wàhálà máa ṣẹlẹ̀ a ní kankan ló máa gbẹ̀yìn òun ló máa gbẹ̀yìn máa domini ṣọṣẹ́. Security wa gbọ́dọ̀ tight gan nísìnyí because information yẹn ni wípé àwọn wèrè wọ̀nyí wọ́n ti ń sọ̀kalẹ̀ sílẹ̀ Yorùbá. Wọ́n ń sọ̀kalẹ̀ sílẹ̀ Yorùbá. Wọ́n ń sọ̀kalẹ̀ sílẹ̀ Yorùbá. Tí ẹ̀mí èèyàn tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ wo ìgbà tó ṣẹlẹ̀ ní Ìbàdàn tí wọ́n ju àdó olóró àìmọye ló sì wà lẹ́nu ẹ̀ rabaraba ẹ̀ wọ́n tí ìbọnú ẹ̀dì sí i. Ẹlòmíì ó ti dojúrú fún. Number 5, I said Yoruba land. Prepare, guide your region, your governors. Please work in hand. It's going to affect you too. If you feel like it's a child play. And the last one, okay, I'm not permitted to say some here, but let me say this one. Africa, send this message to. Now, ẹ̀yin governors wa, gbogbo ẹ̀yin governors wa mẹ́fẹ̀ẹ̀fà. Security wise, wọ́n sọ wípé kẹ́ ẹ dìde, kẹ́ ẹ do the needful. Ẹ má fẹ̀mí àwọn èèyàn tàfàlà, ẹ má fẹ̀mí wọn ṣòfò. Ṣé bẹ́ẹ̀ ń gba security vote. Ẹ ṣe gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ṣe láti protect àwọn èèyàn. Irú nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ some years back. Ṣé mọ̀ wípé ẹ̀mí àwọn èèyàn tó fi ṣòfò, wọ́n kàn fi ṣòfò till date kò sí justice kò sí nǹkankan. Àwọn tó kú wọ́n kàn kú dànù ni. Ẹbí wọn náà ìmáa máa mọ̀ lára. Èyí tó ṣẹlẹ̀ ní Ìbàdàn tí mò ń ṣàlàyé lọ lẹ́ẹ̀kan. Àwọn tó bá àwọn náà máa mọ̀ lára. Ṣé ká tó lajú kalẹ̀ báyìí?
ká tún jẹ́ kí another one ṣẹlẹ̀, another one tó máa ṣẹlẹ̀ ó máa worst ju àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn with the situation tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà sìn. ẹ má jà dákẹ́, ẹ má jà dákẹ́ ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká dìde ká jọ fọwọ́sowọ́pọ̀. Prophecy ẹ̀yin governors ẹ dìde, ẹ̀yin ọba ẹ dìde, gbogbo wa pátápátá, gbogbo ẹ̀yin security kìíní organization ní Yorùbá land. Ẹ ní ṣánkú, ẹ ní ṣiṣẹ́ ẹ ní fẹ̀mí yín di, ẹ ní fẹ̀mí yín di o. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá bá mi gbọ́ fídíò yìí, ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ governors, kó dọ́dọ̀ àwọn kábíyèsí wa, kó dọ́dọ̀ àwọn baálẹ̀, kí gbogbo àwọn ọba pátápátá kí wọ́n pe àwọn aráàlú, kí wọ́n kàn sí gbogbo àwọn vigilante. As a matter of fact, mi ò rò wípé by now ó yẹ kó ti máa ṣe stop and search ní gbogbo àwọn ọ̀nà tó bá wọ gbogbo àwọn ìlú káàkiri. Nǹkan tó bá mú obìnrin tí wọ́n lo obìnrin tipẹ́tipẹ́ láti mọ̀ pé máa ń lo obìnrin. Ṣùgbọ́n èyí báyìí sọ ti di gbẹgẹdẹ ti gbiná ní Nàìjíríà. Obìnrin ni wọ́n lò tó kó bẹ́ṣu bẹ́gbẹ́, ó gbọ́mọ ló gbọ́mọ pọ̀n, wọ́n níní. Ó sì lọ sáàrin ọjà kí dẹ̀ náà wọ́n máa brainwash ìwọ àtẹ̀mí mọ̀ wípé wọ́n máa brainwash ẹni kò yé òye ni. Nígbà tó bá sọ pọ́kùnrin tó bá ti lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, wàá lọ mélòó ni virgin tán náà máa bá ní àlìjáná. Ṣé 75 ọkọ náà ní obìnrin náà ẹ máa pàdé ní àlìjáná tẹ́ bá ti lè gbẹ̀mí àwọn èèyàn. Mi ò understand. Ojú dúdú ti pọ̀ jù fún àwọn tó wà nínú ọ̀tẹ̀. Nǹkan tó dẹ̀ fi kọ́ wọn láti kékeré ni. Ṣùgbọ́n nílẹ̀ wa àwọn òbí wo jẹ́ ká kú lórí ọ̀n jẹ́ ká kẹ́nìkan kó ṣẹrú ara wọn. Wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tó yè koro, wọ́n jẹ́ ká kọ́ ẹ̀kọ́ agbọ́n nínú agbọ́n níta amọwọ́ tó yàtọ̀ sí tòsí tó já sí wípé kí èèyàn kan tó wá brainwash ẹ ní ọ̀nà ìdá wàá rò lẹ́ẹ̀mejì. Ìdí tí ẹ̀yà mi tó ṣe jẹ́ wípé I stand out from the crowd nìyẹn. Kó o tó sọ wípé Yorùbá ò ẹ ṣe nǹkan báyìí wàá rìn wàá ṣe gan ni. Torí wọ́n á béèrè lọ́wọ́ ẹ okay báwo ló ṣe arrive sí nǹkan tó ní ká ṣe, báwo ló ṣe mọ̀, you understand. Ẹ jọ̀ọ́ mo kàn wá bẹ̀ wá ni, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin abiyamọ ayé ẹ ṣàánú fún mi, ẹ kún mi lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá, ẹ bá mi pín fídíò yìí káàkiri kí gbogbo èèyàn kí wọ́n gbọ́. Wọ́n ní anything ló lè ṣẹlẹ̀, fèrèfèrè dẹ̀ ti wà ńlẹ̀ wípé wàhálà fẹ́ ṣẹlẹ̀. Bí mo yẹn bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí, àwọn EFCC gan wọ́n ti ṣe kíni, wọ́n ti issue message out. But hear this, it will affect churches, it will affect mosques. Send this message to the president of Nigeria. They should act fast, or whoever is there. They should act fast. The Spirit of the Lord is speaking. There is nothing God has said, or the Spirit of the Lord have told us, that has not come to pass, except the one is being delayed because he don't want people to die. That is why we are coming out. I'm not coming out to say this because of anything, but to save life. Oh yeah, just save life. Send this message to the president of Nigeria. There are glories that is about to be wasted. I'm saying it in the next 6 months between now, the one that has happened is small. The kind of people I'm seeing that is going to go now, it will affect church. It will affect mosque. I repeat, it will affect church. Leaders in Christendom, act fast. I know what I'm saying. Some leaders will run away again. Wọ́n wá fi mẹ́mbà lẹ̀. Ẹ dúró ná dádì, ẹ dúró. Ṣé gbọ́? Nígbà tí olórí ìjọba fẹsẹ̀ fẹ́, ibo ó jẹ́ jà fẹ́mi ẹ̀, ó jẹ́ du ẹ̀mí ẹ̀. Ó jẹ́ du ẹ̀mí ẹ̀.
gbogbo àwọn religious leader pátápátá ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn ẹ bá mi mú fídíò yìí kẹ́ bá mi share sọ́dọ̀ wọn ẹnìkan ò rí tán nínú ayé o wọ́n lè máa sọ wípé Ọlọ́run ò tí ì fi hàn wọ́n irọ́ ni kìnnìkan ẹ má dáhùn o ẹ jẹ́ du ẹ̀mí yín àwọn máa ní many opportunity láti escape nǹkan àtijọ́ tán ti ń pariwo pé àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé wọ́n ti kún ọ̀dọ̀ wa wọ́n pààyàn wọ́n jíyàn gbé ṣe bí at the beginning some years back ẹni ṣe là ń wá attention sì kà ní wá àbí ìkọ́ tẹ́ sọkọ́ nìyẹn lórí social media but ìgbà tó wá ń jí yín gbé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n tó ń ṣojú everybody ṣé ara ò balẹ̀ ṣe ti rí pé kò ń ṣe attention sì kà ní wá a tún ti ń sọ eléyìí ẹ má lọ listing kí dadi jí oyin àbí mọmi jí òkó máa sọ fún yín pé Ọlọ́run ò tí ì fi hàn wọ́n irọ́ ni pé kinní kan ẹnìkan ò rí tán ẹ̀dẹ̀ ń gbọ́ wọ́n ní tó bá kinní tá à ń wí ẹni tá à ń wí bá dé tí kinní tá à ń wí bá dé wọ́n ní gbogbo àwọn religious leader àti àwọn àfáà ẹ ṣéyíkì ẹ ìmáàmù ẹ everybody wọn náà ti ní plan B wo wọ́n fò lọ nìyẹn àtijọ́ tán ti ń jí wọn gbé ìjọ́ wo lórí tán jíyàwó pásítọ̀ gbé àbí pásítọ̀ ìjọ́ wo ló ti dára wọ́n jí pásítọ̀ àìmọye pásítọ̀ náà ti pa tó bá wá rí bẹ́ẹ̀ tó bá wá mọ̀ wípé pásítọ̀ gan wọ́n jí àìmọye pásítọ̀ redeem tán jí gbé àìmọye tí wọ́n tán sanwó tán tún yẹn pa àìmọye pásítọ̀ bàbá Oyèdèpọ̀ ní winners tí wọ́n jí gbé àìmọye owó bítíbitì mílíọ̀n tẹ́ lọ fi pé tẹ́ fi san ransom àìmọye tán gba ransom tán tún padà nù so má sọ wípé kò lè ṣẹlẹ̀ má sọ wípé dadi jí mọ́mí jí ò tí ì sọ wọn ò tí ì rí ìwọ èmi sọ tèmi o kò jù bẹ́ẹ̀ lọ o mo ti sọ tèmi o ní sọ pé ò gbọ́ o. Stylishly, some leaders in Christendom, they will travel stylishly. We heard that some have traveled. Well, for the gospel it's okay, but stylishly, some will go. Send this message to the authority in Nigeria. I'm not coming out to cause havoc. I'm saying this to save life. Shetiri, I just save life. Ìwọ náà join wa. Yoruba life matters. Only àjọ ń ṣe yìí o. Èmi ò fẹ́ kí fídíò igun jù rárá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ bá mi ṣe kíni? Ẹ bá mi fi message ránṣẹ́. Kó lè má mọ̀ wípé plan ń lọ lóríṣiríṣi ṣòtìrí bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan àwọn EFCC proposed nationwide protest against EFCC another EndSARS violence in disguise òun lélẹ̀ so ọ̀rọ̀ wàhálà fẹ́ ṣẹlẹ̀ gan ni ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ Abuja the proposed nationwide protest against the operations of the Anti-Graft Agency Economic and Financial Crimes Commission, EFCC, by a group at PDOM, Nigeria, has been described as another EndSARS violence in disguise. Tó já sí wípé àwọn kan plan láti protest tó máa heavy gan, tó tún máa le ju ti EndSARS lọ against the EFCC. Tẹ́yìn náà bá rí bí EFCC ṣe ń ṣe bí wèrè. Èmi ò rí impact wọn for real láti ìgbà tó tẹ́ pariwo EFCC torí gbogbo àwọn tó bá ná loot owó wọn kówó jẹ wọn ṣe kinní kan tó bá lọ gbé wọn á gbé wọn jù lẹ̀ tó bá ti gbowó gbogbo owó ìtọ́ bá dé gbà àkáǹtì tó freeze owó tó ń release tó ń collect property everything etí la fi ń gbọ́ kò ní impact kò wà traceable kò sí nǹkan kan àárín ara wọn náà ti jọ ń pín rádaràdá náà ṣe àwọn leaders wa àwọn politicians wa àwọn ni wọ́n lo EFCC tó fi hàn ra wọn léèmọ̀ tó fi ọwọ́ agbára wọn lójú so nísìn ẹgbọ́n nígbà kan àwọn ọmọ ẹni ẹlẹ́ni àwọn sisters wa àwọn brothers wa wọ́n ṣe party tiwọn EFCC boss tiwọn wọ́n kó wọn bí àwọn masses ní kí àwọn ẹni ẹlẹ́ni máa sùn nulẹ̀ kí EFCC kó lọ boss tiwọn bí kéèyàn méjì máa jà kó set èèyàn up àbí kéèyàn kan envy èèyàn kan tó bá ti ní connection àwọn EFCC wọ́n á gbé rádaràdà náà wọ́n á ṣe kiri àwọn èèyàn wọ́n wá sọ nísìn everybody Nigeria sí láwọn fẹ́ bẹ̀rẹ̀ protest Abuja ló dẹ̀ ti máa bẹ̀rẹ̀ wo ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ prophecy ṣẹlẹ̀ lóríṣiríṣi a lot of people ló dẹ̀ ń sọ káàkiri wípé ogun tó máa ṣẹlẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà tó bá mọ̀ ogun fẹ́ ṣẹlẹ̀ ó múra èéfín yẹn ń rú wọ́n do àǹkan bò mọ́lẹ̀ ṣùgbọ́n ó ṣàn fọ́ọ̀sì sókè ẹ̀kan náà wá kàn gbọ́ boom ni ṣó rí ogun yẹn náà tí ló ti máa bẹ̀rẹ̀ wá.
The coalition, in a statement read by its coordinator, Adesina Animashan, at a press conference, identified some aggrieved politicians, including a former governor of one of the northern states, 2 former ministers, and others as the brains behind the planned nationwide protest against EFCC. Sheting Bobe. So, the coalition also wants Nigeria youth not to allow themselves to be deceived by Paidom Nigeria to partake in the planned protest to avoid a situation where they could be made. Can you, Sherry, I want people in me understanding. Gbogbo yín máa ṣe bí olórí burúkú ní Nàìjíríà, gbogbo ẹ̀yin wèrè bẹ̀rẹ̀ látorí olórí pátápátá wá sísàlẹ̀ gbádùn. Ẹ máa hùwà ìbàjẹ́, ẹ máa treat àwọn masisi bí animal, bí ẹranko. Ti ẹ treat wọn bí ẹranko náà, ṣe bí gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ní pet, adẹ̀rí bẹ́ ṣe máa ń ṣe pet yín. Kì í treat àwọn masisi Nàìjíríà bí pet yín náà, kí ló dé? Tó bá wá fọ́ sọ wípé wọ́n fẹ́ fohùnkò, wọ́n fẹ́ protest, wọ́n fẹ́ fẹ̀hónú hàn. Ẹ máa halẹ̀ mọ́ wọn wípé máa pa wọ́n, wọn gbọ́dọ̀ bọ́ síta, ṣe fẹ́ ṣòfò ni. Ẹ tún nǹkan ṣe, ní tún nǹkan ṣe. Ìṣẹ̀lẹ̀ ń bá nǹkan jẹ́ sí, ìṣẹ̀lẹ̀ ìfara ní everybody sí. Wọn ò dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀, ọ̀rọ̀ yẹn wá dàbí ìgbà tí o mú ọmọ, o so lọ́wọ́ dání, o so ẹsẹ̀, kò lè mì báyìí, kò lè ṣe báyìí. Ó dẹ̀ nà lẹ́gba, ẹ tún mú ẹnu ẹ sí ilé ẹ̀ pa, ẹni kò gbọ́dọ̀ ké, kò gbọ́dọ̀ ṣe báyìí, kò gbọ́dọ̀ ṣe anything. Ẹ dẹ̀ nà. Kí ló, ẹ kúkú pa. Ṣé nǹkan míì ti ń ṣe ẹ̀yin Nigerians, ẹ̀yin leaders òfò àtàdánù yìí gbogbo yín ni? Ìdájọ́ Ọlọ́run máa sọ̀kalẹ̀ sórí yín, èpè ló máa pa yín. Abálájọ tí bàbá Tìrìbẹ̀tàn sọ tó pe gbogbo yín ní wèrè ni yín, wèrè tútù ni yín, ẹ ti ya wèrè ẹ̀kan tí mọ̀ ni, ẹ ti ya wèrè. Protest eléyìí tó ń bọ̀, ṣe rò wípé ìyẹn nìkan ní EFCC protest ló ń bọ̀. Ẹ jẹ́ kí protest kọ́kọ́ start kan tó wà nílẹ̀ yìí. Ṣé ẹ mọ̀ pé lẹ́nu àná sẹ́ni bẹ́ẹ̀ ó ti di protest méjì tí mo ti ń ṣàlàyé fún yín. Ìwọ tó bá wo live show mi lánàá, bàbá Agbákòbẹ̀ Olísẹ̀, very close and tight friend bàbá Tinubu, president olódòdẹ, òun gan ti ń wọ̀n, ó ti ń fohùn lẹ̀ fún bàbá Tinubu. Ìpè tí ò bá tètè wá nǹkan ṣe sí ní finish to this time, hunger protest ń bọ̀. EFCC protest ń bọ̀, many protest ń bọ̀. Èwo lẹ fẹ́ mú bẹ́ẹ̀? Gbogbo Nàìjíríà wọ́n máa shut it down, ara yín máa balẹ̀, mo rò pé ṣí èrè. You cannot stop this one. Ṣé rí lè protest eléyìí tó ń bọ̀ yìí? Tó bá fi lè bẹ̀rẹ̀ báyìí, kò end mọ́ o. Honestly, ó ti ṣọ́ jù ni. Tẹ́ bá rò wípé ìtẹ̀ṣe nígbà ẹ̀ sàsì ni. Àwọn tó máa jáde tó hàn kọ́kú, àwọn go kọ́kú torí ẹ ti pa wọ́n dànù. Ẹ ti pa wọ́n sáyé náà, wọ́n kò wà láyé bí aláìsí ni. Kí ló tún kù tó fẹ́ mú? Ṣùgbọ́n kó tó di wípé wọ́n máa lọ yẹn pátápátá, ẹ̀yin gan ẹ̀ ní remain the same mọ́. Àlépalá máa lé ìyá yín. Ẹ̀rù tí ń bà yín àbí? Ohun tó ṣẹlẹ̀ ń Kẹ́yà, àwọn tí Ghana ti ń múra bẹ́ẹ̀ ni, ó máa ráǹdì gbogbo Áfíríkà ni. Gbogbo Áfíríkà fẹ́ jí àwa youth, a máa jí. Ẹ̀yin youth tó jẹ́ wípé rádaràdá lẹ́yìn ṣe, don't worry. Nígbà tó bá délẹ̀ tó sá sẹ́yìn, even lórí social media, ẹ̀yin gan jẹgba. Tí ẹ bá join àwọn tó kù, gbogbo yín tẹ́ bá rò wípé gbogbo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ láti dìde ká fẹ̀hónú náà ká jà fúnra wa, tẹ́ bá ẹ̀yin youth kan bá sọ wípé kò sí nǹkan tó kàn wọ́n, àwọn lazy youth ẹ̀ ń bọ̀ lórí social media bí àjọ máa bára wa ń bẹ̀. Àìmọye page ló máa lọ, àìmọye channel ló máa kú, because this time around we have to fight it and fight it once and for all. Enough. Ẹ ti rò pé the only thing tí Nigerians youth tó dẹ̀ fi mí is social media. Kí rò lọ́jọ́ kan pé what if the social media bá tẹ̀ was shut down for a month or 3 months or something? How do you survive? How do you survive? No. Fight for your life, fight for your rights. Má dúró kí social media shut down. Tí social media ò bá san owó tí ò ṣe anything for anybody, ẹ̀yin Nigerians. In fact, ìgbà yẹn lẹ máa mọ̀ pé nǹkan ti ṣe yín. Social media, òun ló yìn yẹn pù yín, lẹ ṣìṣe ń mí díẹ̀ tẹ́ mí díẹ̀, tẹ́ ṣìṣe ń rí kíní kan tẹ́ ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé kò sí kan tó kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà. Nígbà tí tó bá ṣe bí Facebook ń sìn, wọ́n ti monetize ní Nàìjíríà. Even gan láti bí how many months ń sìn, Facebook Meta kò rówó san. Bọ́n bá dẹ̀ sọ fún àwọn few people, ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ majority ni Meta ń jẹ ní owó. Wọ́n ò rí owó san. So kó lè mọ̀ wípé ọ̀rọ̀ social media tó bá rò pé síbẹ̀ ó ti ń dojúrú,
èmi ti mọ̀ pé ó máa lẹ́yìn fún everybody tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wà congested ó ti dojúrú gbogbo ẹ̀yin Nigeria youth ẹ ti ṣí sí orí ibẹ̀ ní ọ́fíìsì ẹ bá àgàgà orí TikTok àárọ̀ ọ̀sán òru everywhere wọ́n ń sùn Nigerians wọ́n ń sùn and èyí tó wá funny sí mi jù ń bẹ̀ ni pé many things tí wọ́n ṣe ń bẹ̀ is just rubbish and nonsense kò lórí kò nídìí nínú gbogbo social media TikTok yẹn ni mi ò tó Facebook gan wash kò sí kankan lórí Facebook mọ́ gbàgbé òṣì Mẹ́ta gan dẹ̀ pé ó ti yín nù kò rójútu ẹ̀ mọ́ agbára ẹ̀ ò ká mọ́ ẹ jẹ́ ká jà fúnra wa ẹ má jẹ́ ká rò pé sórí social media nìkan you have to look for another alternative to join it add to the social media má kàn rò pé social media nìkan má gbàgbé láti bá mi pín fídíò yìí má gbàgbé láti bá mi subscribe ṣó ti bá mi subscribe sórí YouTube channel support brand mi náà bá mi sọ fún friends love wọn mo ní yín ẹ bá mi subscribe kí ló dé àwọn tó kù wọn beg yín kẹ́ tó bá wọn subscribe náà kí ló dé tá bá bẹ̀yìn ẹ kí support dára support me I need your support yes thank you ẹ̀yin tẹ́ ń ṣe mo dúpẹ́ mo mọ̀ lóore ẹ̀yin tẹ́ ṣe do Ẹbí gbogbo yín lẹ máa ń dáwó tán dẹ̀ ṣe bí ti gbogbo yín lẹ fojú rí bọ́n ṣe ń bowó yín jẹ́ tán fowó yín ṣe yàlà àwọn tó bá tilẹ̀ parọ́ fún yín ṣùgbọ́n irú àwa báyìí tá a bá ti mọ irọ́ pa tá a mọ̀ bá ṣe lè manipulate yín mind yín tẹ́ máa kówó lẹ̀ àdá lọ́dọ̀ yín and nobody will force me to do that support my brand with anything tọ́lọ́run bá fi kẹ́ ẹ̀ tí ò pa ẹ́ lára rárá I need it thank you for doing so bá mi drop comment ẹ̀ síbí kí ló fi ṣé o ti wà aware nípa information tí o gbọ́ ẹ̀ àbí o ti wà aware kí ló ń ṣẹlẹ̀ gangan ládùúgbò ẹ̀ ní street ẹ̀ lérí ẹ̀ ní village ẹ̀ ní town ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká pàdé níbi comment section bá mi share kó dọ́dọ̀ àwọn ibi tó yẹ kó dé o.